minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. Irú ìgbà tẹ́ bá ń wò bí Ọlọ́run á máa wà pẹ̀lú wa o. Ẹ dákun, continue to subscribe and God will continue to help you. High libido, sexual urge. How high are you? Are you sure your sexual urge is natural? Ṣé ti Ọlọ́run dá ni sexual urge yẹn? Ṣé ti Ọlọ́run dá ni? Especially ti àwọn obìnrin. Ayé ti wá dorí kodò tó jẹ́ pé nǹkan t'Ọlọ́run sọ kò wá rí bẹ́ẹ̀ mọ́. How true is your sexual urge? Are you sure your sexual urge, your high sexual urge, kò ṣe kayamata sexual urge? Káráyé tó dáyé ni Ọlọ́run ti sọ wípé libido ọkùnrin ó high ju tobìnrin lọ. Àmọ́ nísìnyí tán bá ti gbé kayamata kan lura, sexual urge obìnrin kan ó wà lágbára ju tọkùnrin ọyọ kan lọ. Mo ti sọ wípé ẹ̀yin tẹ́ ń lo kayamata ẹ mọ́ lò. Àwọn míì wọ́n fi gbogbo kayamata Nàìjíríà kalẹ̀, wọ́n lọ mọ́ mú ti òkè lọ́hùn tó jẹ́ pé wọn ò mọ bí wọ́n ṣe ṣẹ̀dá rẹ̀. Ìyẹn tiẹ̀ wá kọ́ ló wá dùn mí, kò sí nǹkan tó bá dì ńbẹ̀ náà. Wọ́n bá ní ẹ lọ síbí ṣínkínní, ẹ ní lọ síbí ṣínkínní o, síbí gbàǹgbà lẹ́ lò. Wọ́n lè ní kẹ́ ẹ lo ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Ẹ̀yin kó wàá mọ̀ lò láàárọ̀ lọ́sàn-án lálẹ́, láàárọ̀ lọ́sàn-án lálẹ́, láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ẹ dákun, ìgbà wo ni libido wá nídìí hain? Ìgbà wo ló nídìí? Ẹ wàá sọ wípé ọkùnrin ò láction. Ọkùnrin tó lò kankan ní tiẹ̀ o. Ìnáwó ọkùnrin náà lò, takùnrin náà wà o. Àmọ́ ọkùnrin tó lò kankan láti èyí tí mo sọ yìí, tó wá jẹ́ pé ìyàwó rẹ̀ ti lò, báwo ló ṣe fẹ́ match up? Ọkùnrin ó wàá ṣe ẹnì kò rí ṣe. Ẹ wàá ṣe ẹnì kò rí ṣe. Ó bẹ́tà, mò ń fi àsìkò yìí sọ fún yín pé ẹ mọrú àwọn kayamata tẹ́ máa lò. Ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ lò. Ìwọ tó mọ̀ pé Ọlọ́run jogún ló libido, ó jogún fún ọkọ rẹ̀, ṣó yẹ kó lọ mọ́ lo kayamata high? Ṣé bó yẹ kẹ́ mọ balance pẹ̀lú ọkọ yín ni? Àwọn ọkọ kan excellent ni. Ìwọ náà sì lọ wá kayamata excellent. Ẹ wá mọ gbé fúnra yín. Ló yẹ kó lọ wá. Àmọ́ ìwọ tó jẹ́ pé tí ọkọ rẹ low àbí middle, ó wá lọ mọ́ mu kayamata tó jẹ́ pé ó wá sọ yín di hain. Kí ló dé? Ojú ò wá ní jòkó mọ́. Ẹ ti mọ àwọn kayamata kan. Ibi táwọn obìnrin kan ròyìn kayamata kan dé, wọ́n ní tí wọ́n bá lo kayamata yìí, abẹ́ a sì máa wísù. Ibi tẹ́ bá ná délẹ̀ rí dé o. Èwo ni irú ìwọ arábìnrin, ìwọ obìnrin ìyàwó ilé tí mò ń bá wí, tó bá mọ̀ pé ọkọ rẹ ò lágbára gbogbo very high urge yìí, wàá balance pẹ̀lú ẹ̀. Tó bá jẹ́ pé tí ọkọ rẹ èyí tó tẹ̀ nílò anything at all ni, wàá dẹ̀ máa manage pẹ̀lú ẹ̀ fún. Àmọ́ ìdí tí wọ́n tẹ̀ fi ń ṣe kayamata yẹn náà ni the first instance ni pé ìwọ tó bá mọ̀ pé tí ọkọ rẹ high láti match up pẹ̀lú ẹ̀, àmọ́ ọkọ rẹ low level ni, ẹni ẹlẹ́ni tó fẹ́ para rẹ̀ nísìn, àbí wọ́n ní gbogbo dídán kọ́ ni wúrà o. Títí bá sì bàjẹ́ báyìí, títà ló máa dà, títí onídìí ló máa dà. Ẹni ẹlẹ́ni ọkùnrin ọlọ́kùnrin kò wá ní jẹ́ kí ẹ pa òun. Ìwọ obìnrin nísìn tó ti jẹ́ pé tó lọ lo kayamata ní hain tó dẹ̀ fẹ́ kàn, tó mọ bó wá sí kàn, ta ló wà bá? Ọkọ rẹ náà ni wàá wá bá. Àmọ́ tó bá wá di pé ọkọ rẹ náà ti wá sùn lọ, tó ti dẹ́ǹsì kalẹ̀, kí ni wàá wá ṣe? Wàá wá para rẹ bí àwọn eléyìnbó ṣe máa ń sọ yẹn pé mass. Wàá wá para rẹ láti ṣe kíni? Láti kàn. Àmọ́ ìmọ̀ràn mi fún ẹni pé ẹyẹ lo nǹkan tẹ́ bá ti mọ̀ díẹ̀ mọ́ sámsám, kẹ́ mọ̀ wá di hain tó wá di pé àwọn ò mọ̀ ni, ò mọ̀ ìyá yẹn ni, ara rò balẹ̀ tó wá di pé wá dì yẹn. Mo fi àsìkò yìí rọ̀ yín pé ẹ mọrú kayamata tẹ́ máa lò. Ẹ mọrú gbogbo èyí tẹ́ ń kó sẹ́nu, gbogbo èyí tẹ́ ń tì bábẹ́, ẹ mọ̀ ní déédéé. Èmi ò bá urge yín pé
ṣe bó ti mọ. Tó bá ti kọ́kọ́ lo káyámátà kan tó rí pé ó ṣe é bí tẹ hàn náà, wá sì fílẹ̀ wá tún adjust ara rẹ. Nígbà tó wàá sọ yín lẹ́nu, tó wàá sọ wípé o ò rí wọn, o ò rí àwọn mọ̀mọ́, ó ti ní ọmọ o, àwọn ọmọ rẹ̀ pọ̀ o, bẹ́ẹ̀ náà sì ni ara rẹ̀ ò tí ì balẹ̀. Tó bá kò sí natural kò ṣe hàn, kò sí natural tó ṣe hàn, gbogbo wa amọ̀ra wa, kò sí natural tó ṣe hàn. Ebo náà là ń sọ yìí pé káyámátà ní wísù tẹ́ lò tán tí ó mọ̀ ṣe ara ò ní balẹ̀ àti oníwà rẹ̀ bá wọ́ ọkùnrin tí ọkọ bá dá sí nílé ńkọ́ kí lẹ fẹ́ ṣe sí? Kí lẹ fẹ́ ṣe sí? Kí lẹ fẹ́ ṣe sí? Àti ní ẹ̀kọ́ bí wọ́n ṣe ń lò àwọn káyámátà mi wà fà. Tí wọ́n yẹ pé o fẹ́ lò ó wà tọkọ rẹ fẹ́ súnmọ́ra yín lẹ́ni, o ní lò lẹ́ni wàá ti lò láti 4 days ago. Àìjẹ́bẹ̀ ó ṣe yálàyà burúkú nígbà tọkọ bá ti ṣe ẹ̀kan tó ti sùn lọ, ìwọ ìyàwó ó sì wá tó ti ṣe mo fi wá sọ fún wa pé irú nǹkan tẹ́ bá lò ẹ mọ̀, match up with your husband. Ẹ má jẹ́ kí káyámátà kan sọ yín di ẹ̀hàn náà, especially àwọn káyámátà tó tẹ̀ wá láti ọwọ́ bíbá yìí ó lágbára jù, ó ní agbára jù. Ẹ̀wọ̀n tún wọ̀n sí ni ẹ wò ó ṣe fún àwọn ọkọ yẹn, ẹ wò ó ṣe fún àwọn ọkọ yẹn. Sexual ó ń kìlì cardio kìnìkan cancer. Hazrat Ali in his bosan ó ti sọ wípé minimize sexual activities to maintain a very good life for a longer period. Minimize sexual activities to minimize good life for a very longer period. So I leave you on this note. Ẹ dákun, gbogbo dídán kọ́ ni wúrà, gbogbo nǹkan tẹ́ bá rí báyìí kọ́ lè fẹ́ mọ́ jẹ kẹ́ mọ́ hábọ̀ bí ẹ jẹ bí ẹ hábọ̀ bí ẹ jẹ bí ẹ hábọ̀ bí gbogbo ẹ̀kọ́ ni. This is a point. Mo serious, I'm serious. This is getting worse, it's getting bad. Ẹ ra àwọn obìnrin mi ò dìde báyìí gbogbo ojú wọn ti tutù. Why?